ta lọ́lọ́run ti tú àṣírí àáfàá tí àwọn ògo ìlọrin lò láti mú un gbogbo bí wọ́n ṣe mú un lọ́jọ́sí gbogbo bí wọ́n ṣe mú un tó gbé délé ẹjọ́ gbogbo ẹ̀ náà ló sọ ń pa ẹ̀ nínú fọ́nrán yìí ó sọ gbogbo bí wọ́n ṣe jí òun gbé láti ìlú Ìbàdàn. ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ kan tó ń dùn ta lọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ ló fi wá sórí fọ́nrán láti tú àṣírí yìí bó ti jẹ́ pé nínú fọ́nrán yìí náà ó tún mẹ́nu bà pé àwọn kan tún ti ń dúnkokò mọ́ wọn pé àwọn ti ní 27 count charge kan tí àwọn máa fi arrest òun àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu ta lọ́lọ́run lórí gbogbo bí wọ́n ṣe gbé e tọ́rọ̀ ẹ̀ dilé ẹjọ́ gbogbo bí wọ́n ṣe lù ú bí bàrá gbogbo ẹ̀ náà ló sọ nínú fọ́nrán yìí. Welcome to Crossblog X TV. Remember to like, share and follow us. Kéèyàn gbé jẹ́ ní mọ́tò àbí kéèyàn gbé báyìí ní mọ́tò nígbà tá a lọ jagun. Èyí ni mo ṣe tòlé lórí. Èyí mo ṣe tòlé lórí wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé ní ọdún 2023 ní August ni mo ṣètò yẹn. Wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé a fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe o Ìlọrin láti ti ṣe ní August 20. Ẹni bá ní tọ́rọ́ tó ní kọ́bọ̀ tó ẹ lè fi ran ọdún yìí lọ́wọ́ ẹ fún wa o àkọyé kan. Lọ́mọkùnrin kan èyí ni mo sọ lọ́mọkùnrin kan bá pè mí. Àṣé ọmọ ìyàwó mẹ́ta pé kéwú fi jẹun tiẹ̀ ìsìláàmù ní pọ́ọ̀tì rẹ̀ sí ní oúnjẹ rẹ̀ ló bá pè mí. Ẹ̀hún pé àwọn òkú mẹ́ni ní ẹnu àmì ẹnu èèyàn àmì ẹ̀ burúkú ní èèyàn rere. Lẹ́yìn ìgbà tí mo tó jáde náà mo tó mọ̀ pé oníyàwó mẹ́ta ló ṣiṣẹ́ ẹbú ìmọ̀. Ó bá pè mí àwọn kan ní pé bó láyé ṣe kí la need. Ó wá pè mí pé kí la fẹ́ oníyàwó mẹ́ta pè mí pé kí la nílò gangan. Torí lẹ́yìn mi wọ́n ti parọ́ mọ́ mi nígbà tí ń sìn lé. Ara ìdí tí mo gbọ́dọ̀ fi ṣe fídíò yìí ni oníyàwó mẹ́ta wá pè mí pé kí la nílò gangan kọ́dún lè bá a ṣeé ṣe. Àwọn kan náà pè mí ìyá mi kan náà pè mí láti UK ẹ̀wọ̀n náà pè mí pé kí la nílò. Mo sọ fún ìyá mi pé ọdún yìí tá a bá ń ṣe mo fẹ́ kí a ní drone camera torí gbogbo nǹkan tèmi ní owó ṣẹ́mọ̀ àpẹẹrẹ pé ẹ̀yin ò sì mọ̀ pé mo ń sọ̀rọ̀ náà ni tí ẹ̀pá pẹ́ lómi yóò ní ya owó la nídìí ẹ̀sà sẹ́díye báyìí. Ìyá mi yẹn náà pè mí pé kí la nídìí mo la nídìí drone camera torí tá a bá wà níbi ọdún ká go live kí drone camera kó mọ̀ wò wá báyìí torí a ti mọ̀ pé ó ṣeé ṣe káwọn èèyàn fẹ́ wá kọ́ àmọ́ bẹ̀. Mo fi fábúra ìyá mi wà ní UK wọ́n sẹ́ǹtì drone camera sí mi àti àyẹ̀jì drone camera tí mo fòlókè bíi ìbàlú àti àyẹ̀jì ẹlẹ́bàá pé tá a bá wà níbi ọdún o kámẹ́rà ọmọ rìkọ́dù wa aláàlọ́ ni òfin ní bára wa jà àwọn òsì ní bára àlọ́ ni jà. Ni oníyàwó mẹ́ta wá pè mí ẹ̀mí òkú mọ́kùnrin yàwó mẹ́ta ni ó fi UK nọ́mbà pè mí wá sọ pé kí la need. Mo ní tá a bá ní kẹ́ fún wa lówó process yóò tún mọ pẹ́ a ní di aṣọ at least táwọn aṣọ bí yẹn 500 àbí táwọn rí bí pé iye aṣọ tẹ́yìn bá sá lè fi ràn wá lọ́wọ́ ẹ fún wa ní aṣọ. Ló wá sọ fún mi pé òun ní printer kan Nàìjíríà AZ printer tí ó fún wa láṣọ. Ọ̀nà ibi tán gbà mú mi nú o kò fún mi lówó nǹkan kò fún wa náírà o torí mo sọ pé padà sọ pé òun fún mi lówó kò fún wa náírà. Táwọn ẹnikẹ́ni tó wá ti pè mí ní tí mo sọ gbàdá ni pé a nílò nǹkan báyìí a nílò nǹkan báyìí a nílò nǹkan báyìí kí lẹ́ fi ràn án lọ́wọ́ torí ìta nílò wọn gẹ́la nídìí kì í ṣe pé ẹ̀kàn wọn kó wá ẹ mọ̀ kó wá irọ́ ètò tèmi ò rí báwọn ò rí pa pé ẹ mọ̀ kó wá torí pé tí jáde torí pé wọn lówó nù ṣẹ̀ṣẹ̀ ìbí náà fẹ́ rówó ń bẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé àwọn ṣẹ̀ṣẹ̀ gan mọ́ lówó lọ kí tó dé ṣẹ̀ṣẹ̀ ìmọ̀ kí tó dé ṣẹ̀ṣẹ̀ mi ò mọ̀ bẹ́ẹ̀ là mi ì mọ̀ bẹ́ẹ̀ dú gbogbo àwọn tó lówó nù ṣẹ̀ṣẹ̀ mi ì mọ̀ wọn àwọn tá a mọ̀ lórí mọ̀ màwòrán ó ní bàbá Yẹmí Ẹlẹ́bùbọn tá a mọ̀ wò nù fíìmù ìsìnkú àwọn gan lówó lọ ìwà nù ṣẹ̀ṣẹ̀ pé bóyá mo fẹ́ lówó mo wá di ṣẹ̀ṣẹ̀ torí pé ilẹ̀ bàbá tèmi lélẹ́yìí á sì jà fún ni ilẹ̀ bàbá mi yóò ní dàrú ẹ̀sìn lẹ́fí ń dàrú táìpọ̀ mọ́ kọ́ ni mí ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ àgbélárugẹ ìtumọ̀ tó yẹ wá sí ìṣẹ̀ṣẹ̀ nìyẹn
tó tí oníyàwó mẹ́ta bá sọ pé òun fún mi lówó mi mọ̀ bí tó ti lówó tó gbé fún mi o nígbà tó fẹ́ fún mi lówó akútó tó mo fẹ́ gbó lọ́wọ́ rẹ̀ kí ló ti wulẹ̀ gbó lọ́wọ́ rẹ̀ kí n lọ sasọ fúnra mi táyé pé aṣọ wa ni mo ní pé a nílò mo fẹ́ tẹ́sí rí ẹ̀yin lọ ní bóde ni mo ti ní ní ìtú nítorí pé tí wọ́n lérí fùfù kọ́kọ́ lèmi ò sọ pé èmi náà tú ó bá sọ pé ó dáa òun ti fún AZL Peter lówó aṣọ 200 pieces mo ní tó dáa ni ó wá sọ wípé ókè ó wá ní kí fóun sample bá ti fẹ́ kó rí orí WhatsApp mi mo lọ bá àwọn printer náà ṣe aṣọ àtàwọn aṣọ tá a ti ṣe rí tó dáa ṣe aṣọ tó wà tá a ti ṣe ń gbà yẹn èṣù sàn ṣe tàn àti ṣe aṣọ yẹn táyé pé wàá ti lò sẹ́yìn mo wá fún pé bá ti fẹ́ kó rí ni ó wá test sample sí mi ó ní wá test sample sí mi ó ní printer yẹn ó test sample sí mi printer ó test sample sí mi tàbí mo gba sample tó gba sample aṣọ yẹn lórí phone mo gbà sample yẹn lórí phone ok ó wá ní wíwájú òṣèré ni gbẹ̀yìn òṣèré ni ó fún ẹ̀ náà ló wá ní pé printer yẹn wípé yóò wá bá mi Ìbàdàn wípé printer yẹn yóò wá bá mi Ìbàdàn pé yóò mú sample aṣọ yẹn wá kó tó lọ tẹ̀lẹ́pọ̀ yanturu tẹ́lẹ̀ pé yóò mú material èyí ò lè dá material aṣọ mọ̀ lórí phone àfi tẹ́yìn bá tó mú dání ó ní yóò mú sample yẹn kó tó ti ṣe wá wípé tó tẹ́ wa lọ́rùn kó tó lọ tẹ̀ ní ọ̀pọ̀ yanturu mo bá kí ọ̀kadà mi mọ́lẹ̀ ọ̀kadà yẹn bí power bike báyìí lórí 5G mo bá kì í mọ́lẹ̀ ó bá sọ pé bolówà aláwọn wà ní bolúwájí ó láwọn wà ní bolúwájí kò jìnnà sí police station Sanyo mo ṣe kí ọ̀kadà mi mọ́lẹ̀ nu èmi àtàbúrò mi lájọ wà wọ́n sọ fábúrò mi pé mò ń bọ̀ òun pé mi pé mo ń lọ ibo mo lọ ní kó mọ̀ wọ́rí pé mò ń bọ̀ láì mọ̀ pé àwọn ajínigbé ló pè mí àwọn ajínigbé láti Ìlọrin ló pè mí bí wọ́n sọ pé mò ń bọ̀ nù mò ń bọ̀ ni ọ̀rọ̀ tí mi àtàbúrò mi sọ gbé kẹ́yìn níjọ́ náà mo ṣe dé etí express nu mo rí mọ́tò lọ́ọ̀kan mo ṣe mọ́tò lọ́ọ̀ ní mọ́tò làwọn wà ìkan wá mú ìkan sórí pààbà ìbí ẹlẹ́gbẹ̀ẹ́ gbé orí ẹ̀dán báyìí ó sojú ojú ẹ̀yìn náà kànáà bí ojú olè báyìí tẹ̀ pé mi àgbéyà sí pọ̀ bí mo ṣe wá dọ́dọ̀ ẹ̀ mo wá sọ pé oníṣẹ́yìn ni mo lè mi ni ó lágbó lásọdà ó kàn fẹ́ náwó gan mi ni tí wọ́n náwó gan mi báyìí mo èsùn sẹ́yìn nu mo kàn rí wọn tán jà bàrà tẹ̀yìn ni tán mú pistol dání bí mo ṣe ọ̀nà èmi ò mọ̀ pé ìmọ̀ lóye tó jẹ́ o wọ́n pe àwọn ọlọ́pàá náà pera wọn ṣùgbọ́n ìmọ̀ lóye tó jẹ́ èmi mò ń sá lọ ní sá lọ pé torí kò tí n bá kiri mọ́lẹ̀ ta lé mú mi mò ń sá lọ ní sá lọ pé láti bolúwájí mo fẹ́ sá. ọ̀rọ̀ náà lẹ́ ń gbọ́ lẹ́nu Talọlọ́run yìí tó ṣàlàyé gbogbo bí wọ́n ṣe jí gbé rí pé ó lè kẹ̀kà. adé oríṣi yẹn Sanyo pípa àwọn ẹni bẹ́ẹ̀ mo pariwo olè pípa àwọn ẹni yìí pé kí n mọ sálọ tọlọ́pàá ìsálọ pé mo ọ̀nà tọlọ́pàá mo dojúkọ torí kò sẹ́ni tó lè mú mi olè bá mi olè lé mi jẹrẹ ó sì lé mi jẹrẹ ṣé mi tí mo train ló lé mi jẹrẹ olè ò tó bẹ́ẹ̀ mo wá sálọ gbìrì èyí ọlọ́pàá tó sáré tẹ̀lé mi ó yí bọ́ tó ń yí lẹ̀lẹ́ báyìí ni wọ́n yí ṣubú wọ́n yí tẹ̀lé ra wọn ni èmi pariwo olè àwọn náà pariwo olè lèmi pariwo àwọn náà pariwo olè mo ń pariwo olè àwọn náà pariwo olè àwọn bí wọ́n ṣe ń pariwo olè àwọn tó wà wájú ti kó ní kókùntà dání bó ṣe ń dẹ̀ tó ń sọ nù bù máa ń pariwo olè nígbà tó wá rí pé àwọn èèyàn ti pọ̀ tó kókùntà dání lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ máa rò pé ó tó kí n dúró kí wọ́n lọ ti táyà bọ̀yàn lọ́rùn tí wọ́n mú mi báyìí àwọn dìndìnrìn tí wọ́n pariwo olè tí kókùntà dání táwọn yẹn mú mi báyìí wọ́n gbá mi sínú mọ́tò ni wọ́n gbá mi sínú mọ́tò ni àwọn dìndìn tí wọ́n pariwo tẹ́mi pariwo olè àwọn òkò ní aládìgbò àwọn aládùúgbò àróòfò tẹ́mi pariwo táwọn ń pariwo olè tó sì mú mọ́ dání náà gbá mi sínú mọ́tò bàbá àwọn olójọ́ àwọn kan wọ́n sì gbé mi lọ wọ́n sùn mí rúgúdú wọ́n akọ́fù mi sẹ́yìn wọ́n sùn mí rúgúdú wọ́n fi gbé mi lọ ni wọ́n sàn gbé mi lọ wọ́n rù mí lọ
ṣé ẹ mọ̀ pé àwọn tó lé mi wọ́n pọ̀ ọ̀kadà tèmi gùn wá tí mo gùn wá wọ́n wá ní kí ìgbà tí àwa ní mọ́tò mọ́ àbí lọ wọn pé mo gbọ́ ọ̀kadà wá kí ló ṣẹlẹ̀ kí nìkan wọ́n á ní pé àwọn ti ní kí ẹnìkan nu wọn ó ti ọ̀kadà tí mo gbé wá lọ sí Sanyo division pé kó ti ọ̀kadà yẹn lọ sí Sanyo division wọ́n á sọ pé Sanyo division mọ̀ nípa báwọn ṣe wá gbé mi yìí nínú mọ́tò wọ́n á ní ọlọ́pàá làwọn wọ́n ní Sanyo division ló fáwọn ní go ahead fáwọn wá gbé mi pàṣẹ lọ́yìn làwọn ti wá gbé mi pé èsùn lúkútú náà ní táǹkọ̀fù mi sẹ́yìn lúkútú torí mi bá bẹ́ somi lọ́wọ́ somi lẹ́sẹ̀ láńkọ̀fù lúkútú yẹn náà sùn mí bí iṣu wọ́n sùn mí bẹ́ẹ̀ mo pariwo padà ní mi ẹ dákun ẹ tú mi ara ní mi ẹ dákun ẹ tú mi torí mi ò tí gbàgbọ́ pé mo ṣe gbọmọgbọmọ bẹ́ẹ̀ mo pariwo ara ní mi ẹ dákun ẹ tú mi mo mọ̀ tú mi mo bá ṣe ń lọnu wọ́n wá gbé mi ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ aṣá ń lọ àkọjá Ọ̀yọ́ bẹ́ẹ̀ mo pariwo ẹ tú mi ìnira yìí pọ̀ wọn ò tú mi o gbogbo abiyamọ ayé gbogbo ibi táwọn ọmọ yín bá pátápátá káàkiri àgbáláyé àwọn ọmọ yóò ní mímọ̀ nira àwọn ọmọ yóò ní rí nira gbogbo àmọ ayé gbogbo ibi táwọn ọmọ yín bá pátápátá àwọn ọmọ yóò ní mímọ̀ nira wọn ò ní rí nira torí nira tó bá mi jọ náà ẹ fi gbàdúrà fọmọ ẹmẹ yẹn lẹ́ni ó lé ní wákàtí mẹ́ta tó fi sẹ́kẹsẹ̀ sí mi lọ́wọ́ àtẹsẹ̀ tó wá so mí sẹ́yìn wọ́n wá dì mí bí iṣu ìdí ò ṣe jókòó ìkúlé ò ṣe kún nígbà tá a rìn tá a ń lọ tá a kọjá Ọ̀yọ́ tá a fẹ́ wọ Ògbómọ̀ṣọ́ ojú ti dúdú bójú ìṣe bẹ̀rẹ̀ nu tó dé ìrọ̀ tó débi pé òjò ìrọ̀ débi ó pọ̀ débi pé òjò ìrọ̀ débi pé àwa gan ò lè lọ mọ́ wọ́n sì ń rí dúró síbẹ̀ sẹ́yìn ìkan jókòó báyìí ọlọ́pàá kan jókòó báyìí ètò pẹ̀lú ọlọ́pàá àwọn tó wá jí mi gbé tó pẹ̀lú ọlọ́pàá ó jókòó báyìí torí mi rò pé ọlọ́pàá yìí sẹ́nu ìkejì náà jókòó báyìí ìkan àwájú lẹ́gbẹ̀ẹ́ òpónà olórí dídán tí ń wakọ̀ èyí tó wakọ̀ ìwọ̀n èso ọlọ́pàá àáfàá lòun tiẹ̀ bẹ́ẹ̀ ni ìlú ọ̀ràn ojú tiẹ̀ jẹ́ orújọ tiẹ̀ jójú olè aṣá kú díẹ̀ ká àdúgbò mọ́sọ̀ ilẹ̀ ti dúdú òjò rọ̀ adúó mísíwà nú ọkọ̀ mẹ́rin ibi tó sùn mí dúdú mọ́ nígbò yá a tó tẹ̀síwájú nínú àjò gbà tó yá mọ̀ pé adébì kan wọ́n ti torí mi bọlẹ̀ ń bẹ̀rùn wọ́n láwọn fẹ́ repo wọ́n dalé epo wọ́n repo àwọn ilé àwọn fẹ́ close wọ́n láwọn ra epo wọ́n sá sùn mí wọ́n ti wá ń gbé mi lọ bẹ́ẹ̀ náà pé àti pé wọ́n làwọn yòókù wọn náà rẹ́ẹ̀dì nínú wọn dùn àti pé bẹ́ẹ̀ ni wọ́n ti alihamdulilayi mùsùlùmí gọ̀ alihamdulilayi lórí pẹ́ lọ jíyàn gbé alihamdulilayi Allahu Akbar àti pé ahọ́n wo leléyìí wọ́n mọ̀ sùnmí dé lọ ni o wọ́n á bára wọn sọ̀rọ̀ pé ṣé division kìnnìkan ní ká máa gbé bọ̀ irọ́ jẹ́ division nìkan ni wọ́n bá confuse wọ́n á sọ́wọ́ gbé mi lọ bì kan gbà tó gbé mi débẹ̀ wọ́n yẹn sọ pé irọ́ ẹ má gbé dúró ń bí division ayé ni ẹ má gbé lọ ẹ̀ tó tún mi gbé nu ẹ̀ gbé mi débẹ̀ nu nígbà tó ń gbé mi débẹ̀ tó gbé mi dé ọlọ́pàá ìjìyà tún bẹ̀rẹ̀ ẹ wò ó gbẹ̀rẹ̀ lóòfẹ́ ta lọ ṣé ká parí ibi tó ti ṣe parí tọlọ́pàá lónìí torí tọlọ́pàá ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ nínú series 2 ẹ̀sìn àwọn Ìlọrin ẹ mọ̀ rí aṣọ etí àwọn ọlọ́pàá sọ ìpátá àwọn ọlọ́pàá kó ìyà táwọn náà fi mí jẹ kó tó di pé àwa bọ́ sínú gbẹdẹmú ọ̀rọ̀ gan ní prison wọ́n lù mí prison tààlọ́ mo jìyà prison o wọ́n so mí sáàrin báyìí láwọn wọ́dà wọ́n so mí lọ́wọ́ wọ́n so mí lẹ́sẹ̀ wọ́n sì jù mí sáàrin wọ́n sì gbá mi lójú tí kò bá gbá mi lójú báyìí tí mo yí burú báyìí wọ́n sákù mi ni mo fipá búra wọ́n lù mí débi pé
obìnrin tó wà ní àwọn ọ̀dà yẹn ó sì sunkún. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu ta lọ lọ́hùn yìí, gbogbo bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ sí, gbogbo bí wọ́n ṣe jí gbé tí wọ́n hàrá sí ẹ̀ tí wọ́n fi gbé délé ẹjọ́, gbogbo ẹ̀ náà ló ti ṣàlàyé nínú fọ́nrán yìí. ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ drop comment and remember to like, share, follow us. Thanks for watching. àlọ́ fún ìpolówó ọjà ẹ̀bùn WhatsApp number page. iná agbára ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.